ọ̀kẹ́rẹ́ gorí ìrókò ojú ọdẹ dá ìtàn dòwe ní nílẹ̀ káàrọ̀ oòjíire ṣùgbọ́n ẹ gbọ́ ìṣẹ̀lẹ̀ ó ló ṣẹlẹ̀ tó dìtàn tó fi dòwe nílẹ̀ káàrọ̀ oòjíire ẹ gbọ́ wìrìwìrìn lọ́jọ́ tìní ẹ̀yẹn bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kájọ jẹ̀gbádùn rẹ̀ lórí ìkànnì yìí lọ́jọ́ tìní. wọ́n ní àdáṣe ní hùyàn ìbà òkè hùyàn bọ́mọdé bá júbà àgbà ó di dandan kórokò dálẹ̀ mọ́júbà lọ́jọ́ tìní kí n tó wọlé o àkọ́dá ayé ìbà àṣẹ̀dá ọ̀run ìbà ìbà ládéládé ìbà lóyè lóyè egungun lé mọ́júbà òòṣà ọjà mọ́júbà ìbà yín ìyá mi ajíbọ́lá arúgba aṣọ mọ́balẹ̀ ìbà yín ìyá mi amọ̀lòlò aláròrò wọ́n lẹ́yìn lórí tó kún tí ò níná ẹ̀yìn lọ́jà tó kún tí ò lérò ìbà ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn àwẹ̀dẹ kò tó wẹ̀ mọ́ ìbà gbogbo pèdèpèdè ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lórí atẹ́gùn ẹ̀jẹ̀ ń rí tèmi wí lórí ìkànnì yìí lọ́jọ́ tèní orúkọ mi ò tí yí padà Muhammadu Akóredé Bákóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ̀ náà máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn ẹni tó mọ̀ mí délé wọn a mọ̀ kí mi gbé àárí ìlú ni mí àwa lọmọ oníjà kùmánà àjànímọ̀gún ni mí ará àjámọ̀ àwa lọmọ ipò ń pọ̀rọ̀rọ̀ àjà ń rọ̀ ṣẹ̀ à ń torí àjájà àjà níta níjà lẹ́yìn kùlé òun ṣe bá pọ́nbẹ́pọ̀ rẹ lórúkọ tí wọ́n ń pàjà ẹ bá wọn nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan lọ́jọ́ tìní ọ̀kẹ́rẹ́ gorí ìrókò ojú ọdẹ dá ìtàn dòwe tá a fẹ́ mẹ́nubà lórí ètò lọ́jọ́ tìní rèé ẹ má bá mi ká lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. bóyá ìwọ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sabọ̀ ní èsì nísàlẹ̀ yìí kó o fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ̀yin náà tẹ́ ti ń gbọ́ wa láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa mo ní kẹ́ ẹ wo bí pupa tí wọ́n kọ sabọ̀ ní èsì yìí tó bá tó kù ní pupa ẹ bá wa tẹ̀ kó di funfun ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí mo ní tẹ́ ẹ bá ń gbádùn rẹ̀ ẹ mọ́ bá wa tẹ láìkà àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí kẹ́ẹ̀sì tún mọ́ bá wa pín kiri fún àwọn èèyàn yìí kí wọ́n darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí torí orí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́ àwọn ẹ̀kọ́ ọlọ́kanjọ̀kan àǹfààní ọlọ́kanjọ̀kan ìrírí ayé fèyíkọ́gbọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì tá a wà yìí àwọn ìpolówó ọjà gbogbo rẹ̀ lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì tá a wà yìí bóyá ẹ bá fẹ́ gbé ìpolówó ọjà fún wa lórí ìkànnì yìí ẹ pè ohun ìfẹ́ SOMIDA sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyẹn nọ́mbà tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀tẹ́gbọ́n English ẹ̀tẹ́ +229 97 74 76 51 ẹ ṣeun púpọ̀ à ń retí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ yín o ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ lórí ètò yìí tẹ́ ẹ bá rí máikrófóònù mi ẹ rí i pé mo mú dání gbọngbọngbọn báyìí ni kódà ọwọ́ tí ń ro mí ẹ ràn wá lọ́wọ́ lórí ètò yìí kárí máikrófóònù tó ṣe ń pé yóò mọ̀ dúró fúnra rẹ̀ ni tí kò ní já sí pé a mọ̀ gbé e dání gẹ́gẹ́ bí àsìkrakú báyìí ni ènìyàn láṣọ ènìyàn ẹ dákun ẹ fọwọ́ ọlá yín pa wá lára lórí ìkànnì tá a wà yìí ọ̀kẹ́rẹ́ gorí ìrókò ojú ọdẹ dá ìtàn dòwe tá a fẹ́ mẹ́nubà lórí ètò ìlọ́jọ́ tèní nìyẹn mo kí ìyá mi ọmọláìbàdé ìyá mi ajá mọ́tíátà àfọlábí bàbá yàtọ̀ mo kí yín púpọ̀ àwọn ìyá wa nù báwo lẹ́wà sí ń bẹ̀ àwọn tí Kòtónú ńkọ́ àbí Amẹ́ríkà lẹ́sìn wà lọ́wọ́lọ́wọ́ báyìí mo kí yín o ẹ bá ń káwọn tí Kòtónú kẹ̀sì bá ń káwọn tí Amẹ́ríkà lọ́hùn-ún Benin ò ní bàjẹ́ bẹ́ẹ̀ náà ni Amẹ́ríkà ò ní bàjẹ́ ẹ ṣeun púpọ̀ a ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ káàrọ̀ oòjíire ló wà tó ṣe ń pé wọn ò mọ àkókò tá a lè pòwe ẹlòmíì á pòwe ẹ̀rùn nígbà òjò ẹlòmíì á pòwe òjò nígbà ẹ̀rùn ẹlòmíì tó bá pòwe lẹ́gbẹ̀ẹ́ báyìí yóò sì dàbí pé kó gbá lẹ́sẹ̀ẹ́ torí àkókò tó yẹ kó pa òwe yìí kọ́ ló pa á ibi tó yẹ kó pa òwe yìí sí kọ́ ló pa á púpọ̀ wa náà la máa ń ṣerúfẹ́ àwọn àṣìṣe báyìí òwe kọ̀ọ̀kan pẹ̀lú àsìkò rẹ̀ ni àwọn òwe tá a rí yìí ọ̀pọ̀lọpọ̀ nù rẹ̀ ìṣẹ̀lẹ̀ ní máa ń ṣẹlẹ̀ tí sì fi máa ń dìtàn tí ìtàn fi máa ń dòwe gẹ́gẹ́ bí ìta fẹ́ mú wa fúnra wa lọ́jọ́ tèní yìí ọ̀kẹ́rẹ́ gorí ìrókò ojú ọdẹ dá kí ló ṣẹlẹ̀
tí òwe yìí fi wáyé nílẹ̀ káàrọ̀ òjíire. Mo ní ẹ gbọ́ wìrìwìrìn lọ́jọ́ tèní, mò ń bọ̀ mi tí dé. Mo kíyà mi ìyá alálùbáríkà Ajára ìmọ̀ yẹ̀kínì láti Paris lọ́hùn-ún. Ìyá mi Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì, ọmọ ẹlẹ́ni àtẹ̀ẹ̀ká, ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Kò ní bàjẹ́ fún yín màmá, ẹ kéré oko wálé o. Ẹ bá ń kíyà mi Ajá Sọ́bírà Àbẹ̀kẹ́ Àfọlábí bàbá yàtọ̀, ìyá tèmi nìkan. Gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ wà ní Paris, ẹ kéré oko wálé o. Ẹ bá ń ṣàmì àdúrà. Ọ̀kẹ́rẹ́ gorí ìrókò, ojú ọdẹ dá. Àníláyé ọjọ́ òun, ìṣẹ̀lẹ̀ kan ló mọ̀ ṣẹlẹ̀ tó fi bí òwe yìí. Ìṣẹ̀lẹ̀ yìí, kábíyèsí Ọlọ́run. Gbogbo àwa ọkọ ìyàwó, gbogbo àwa tá a jẹ́ ìyàwó ilé, àní ẹja fetígbé ìyàwó ọ̀rọ̀ lọ́jọ́ tèní. Mi ò sọ dànù o, mi ò fẹ́ kẹ́ gbọ́ dànù rárá, torí tí mo mú wá yìí, ó rí ẹ̀kọ́ kan sí ìkejì nínú rẹ̀. Arákùnrin kan wà tí wọ́n ń pè ní Ọ̀dẹ́gelú. Kí ló ṣẹlẹ̀ sí Ọ̀dẹ́gelú tó fi bí òwe ọ̀kẹ́rẹ́ gorí ìrókò, ojú ọdẹ dá? Ẹ jẹ́ n ṣígàbá lórí ètò, bá ń wo mi ń bẹ̀ kí n múná. Mo ní arákùnrin kan wà láyé ọjọ́ òun tí ń jẹ́ Ọ̀dẹ́gelú. Ó níyàwó kan tí wọ́n ń pè ní Olùtọ̀nà. Òun àtìyàwó rẹ̀ wọ́n sì nífẹ̀ẹ́ ara wọn púpọ̀. Ọ̀dẹ́gelú yìí iṣẹ́ ọdẹ ní máa ń ṣe. Oríṣiríṣi ọdẹ ló wà o. Ẹni tó gbà sẹ́nu géètì rẹ̀ ń pé kó mọ sílẹ̀kùn, ọlọ́dẹ lòun náà. Ẹni tí ń bá iṣẹ́ ọjà, ọlọ́dẹ lòun náà. Ṣùgbọ́n Ọ̀dẹ́gelú tá a mẹ́nu bà yìí, ọdẹ inú igbó ni, ọdẹ apẹrin, ṣé bẹ́ẹ̀ ni kí n pè é? Tí ń pa ẹfọ̀n, tí ń pa ọ̀gálà, tí ń pa ẹtú, ọdẹ inú igbó ni Ọ̀dẹ́gelú jẹ́ lákòókò tá à ń sọ yìí. Ọ̀dẹ́gelú jogún ọdẹ lọ́wọ́ àwọn bàbá rẹ̀ ni. Ṣùgbọ́n ìṣòro kan tí Ọ̀dẹ́gelú ní ni pé nínú gbogbo àwọn ọdẹ tí ń bẹ láàrin ìlú lásìkò ìgbà náà lọ́hùn-ún, Ọ̀dẹ́gelú nìkan ni ò rí jájẹ nínú wọn. Tó bá lọ nú igbó báyìí, kò ní rí nǹkan kan pa wálé. Ọ̀tún pẹran, oríṣiríṣi ẹran làwọn ọdẹ yòókù yóò pa. Ṣùgbọ́n bí Ọ̀dẹ́gelú ṣe lọ bẹ́ẹ̀ ni ó ṣe padà. Kódà lára àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ lọ nú igbó, àwọn ni ó tún fún un lẹ́ran yín pé gbà kíwọ náà lè rí nǹkan fi pata pẹ̀lú ìyàwó nínú ilé. Kíní ìmọ̀ ń jẹ́ ìbànújẹ́ fún Ọ̀dẹ́gelú. Nígbà tó di ọjọ́ kan, Ọ̀dẹ́gelú pe ìyàwó rẹ̀ kalẹ̀. Ẹ gbọ́ná kí ló sọ fún ìyàwó rẹ̀? Gbogbo ẹ̀yin baálé ilé, mo fẹ́ kẹ́ ẹ wá nǹkan fìdílé. Gbogbo ẹ̀yin ìyàwó ilé náà, gbogbo ẹ̀yin tó ṣe ń pé ẹ̀ ń lù títí tí kò dùn, ẹ wá nǹkan fìdílé láyè tá a wà yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ ti ń fà látọdún tó wá lọ tí ò tí ì tóra wọn, ẹ̀yin náà ẹ wá nǹkan fìdílé láyè tá a dé yìí. Kí ni Ọ̀dẹ́gelú sọ fún ìyàwó rẹ̀? Èsì ó ní ìyàwó rẹ̀ fún un. Ọ̀kẹ́rẹ́ gorí ìrókò, ojú ọdẹ dá. Ìtàn dòwe ni, mò ń bọ̀ mi tí dé. Ọ̀dẹ́gelú sọ fún ìyàwó rẹ̀ pé aya mi, mo fẹ́ fi iṣẹ́ ọdẹ ṣíṣe yìí sílẹ̀. Ìyàwó rẹ̀ ní baálé mi, kí lẹ wí? Ẹ fẹ́ fi iṣẹ́ ọdẹ ṣíṣe yìí sílẹ̀? Iṣẹ́ táwọn bàbá yín tí wọ́n gbélé yín lọ́wọ́, ẹni ẹ fẹ́ ṣe mọ́? Ọ̀dẹ́gelú ní bẹ́ẹ̀ ni, àbí ṣé bí mo ṣe ń lọ nú igbó tí mò ń padà lásán yìí, ṣé bẹ́ẹ̀ náà ni kí n mọ bá a yí lọ ni? Ìyàwó rẹ̀ sọ fún yín pé ọ̀dà náà baálé mi, nígbà tẹ́ ẹ bá fi iṣẹ́ àwọn bàbá yín sílẹ̀ nísìn, irú iṣẹ́ ò lẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe kiri nísìn? Lásìkò tá a wà yìí, pẹ̀lú ọjọ́ orí yín, irúfẹ́ iṣẹ́ ò lẹ fẹ́ mọ̀ ṣe? Ọ̀dẹ́gelú ní kò lè burú títí kí n má rí nǹkan kan ṣe. Ìyàwó rẹ̀ wá sọ fún yín pé baálé mi, ẹ mọ̀mọ̀ jẹ́ ká tanra wa. Iṣẹ́ tẹ́ ẹ bá tún lọ rí nísìn, ta ló mọ irúfẹ́ àdánwò tẹ́ ẹ tó fẹ́ bá pàdé níbẹ̀? Èyí nìyẹn kò mọ̀ jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa tá à ń gbọ́ ètò yìí. Ẹlòmíì yóò ṣòwò méjì láàrin ọ̀sẹ̀ ẹyọ kan ṣoṣo. Ẹlòmíì yóò ṣiṣẹ́ bíi 3 láàrin oṣù kan ṣoṣo. Lóòótọ́ ni pé ọ̀nà kan ò wọ́jà, àmọ́ ẹ̀ ṣe jẹ́ ká mọ ní àforítì, ká mọ ní ìfaradà. Ọ̀dẹ́gelú fún ìyàwó rẹ̀ lésìn pé wò ó, mi ò ṣe mọ́sẹ̀, ọkàn mi ò sí nídìí ọdẹ ṣíṣe mọ́. Ìyàwó rẹ̀ ní ókè baálé mi, mo ṣetán láti ràn yín lọ́wọ́, àmọ́ ẹ fọwọ́ sọ̀yà fún mi pé ẹ padà sídìí iṣẹ́ ọdẹ ṣíṣe yìí. Ọ̀dẹ́gelú dá ìyàwó rẹ̀ lóhùn pé ó ràn mí lọ́wọ́? Irúfẹ́ ìrànlọ́wọ́ wo nìyẹn? Ìwọ ó ràn mí lọ́wọ́? Ṣé ẹ̀tù ló fẹ́ kó fún mi ni àbíbọn? Kí ni ìwọ ní tó fẹ́ fi ràn mí lọ́wọ́
tí ń fi mọ pa ẹran nínú igbó. Ìyàwó rẹ̀ sọ fún yín pé baálé mi, àìrìn jìnnà láìra bukẹ́ ọ̀kẹ́rẹ́, tá a bá rìn jìnnà á rẹjà tó yarọ nínú omi. Ẹ̀yin ẹ fọkàn balẹ̀, mo ní mo ṣetán láti ràn yín lọ́wọ́. Ẹ̀yin ẹ kan ṣàdéhùn fún mi pé ẹ padà sídìí iṣẹ́ ọdẹ ṣíṣe yìí. Ọ̀dẹ́gẹ̀lú ní kò sí wàhálà, tó o bá ti lè ràn mí lọ́wọ́, àbùṣebùṣe mi padà sídìí iṣẹ́ ọdẹ ṣíṣe yìí. Olùtọ̀nà sọ fún ọkọ rẹ̀ yín pé tó bá ti dọ̀là màá mójú ajé yín kò ní sọ. Ẹgbọ́n náà irúfẹ́ ìrànlọ́wọ́ ò ní ìyàwó yìí fẹ́ ṣe fún ọkọ rẹ̀. Ọ̀kẹ́rẹ́ gorí ìrókò, ojú ọdẹ dá. Ẹ mọ̀ bí tí mò ń bọ̀rọ̀ mi lọ nísìnyí, ṣùgbọ́n ẹ jẹ́ n dókè lọ́hùn náà. Bó ṣe di àárọ̀ ọjọ́ kejì, ìyàwó Ọ̀dẹ́gẹ̀lú ló bá gba ọ̀dọ̀ ìyá rẹ̀ lọ ní abúlé wọn, torí ìyá tiẹ̀ gan-an ó ti kú. Girama rẹ̀ ló kù fún un níyà. Bó ṣe dé ọ̀dọ̀ girama yìí, ó kí màmá ní bó ni ọmọ mi, ẹ mọ̀ kó ọjọ́ mẹ́ta, àìrówú lóde ọ̀sán, ṣé ò sí? Ọkọ rẹ̀ ń kọ́? Olùtọ̀nà fún màmá lésìn pé dáadáa lọkọ mi wà, àmọ́ nǹkan kan ló gbé mi wá. Màmá ní kí ló gbé ẹ wá o? Olùtọ̀nà ní màmá, agbára tí ìyá mi fílẹ̀ fún mi, òun ni mo fẹ́ wá gbà. Màmá ní àìn, láti gbà ó lo ti ń rò ó, kí ló fẹ́ fagbára yìí fi ṣe? Olùtọ̀nà fún ìyá àgbà lésìn pé màmá, mo fẹ́ gbé agbára yìí fún ọkọ mi ni, mo fẹ́ fi ṣe ìrànlọ́wọ́ fún ọkọ mi ni, ẹ dákun ẹ bá ń gbé. Màmá dáhùn ó ní, mọ̀dé yìí, ṣó o rohun tó ń sọ yìí dáadáa? Ó fẹ́ gbé agbára tí o jogún lọ́wọ́ ìyá rẹ̀ lé ọkọ rẹ̀ lọ́wọ́? Ó ní bẹ́ẹ̀ ni, mo nífẹ̀ẹ́ ọkọ mi dáadáa. Màmá ní wáná mọ̀dé yìí, ìfẹ́ kẹ̀, ṣé o sì mọ ohun tó ń sọ ṣá? Ó fẹ́ gbé agbára rẹ̀ lé ọkọ rẹ̀ lọ́wọ́? Ọkùnrin àwọn ọkùnrin tó ṣe ń pé tán bá kí ẹ káàárọ̀, yọjú síta kó wò tá bóyá ilẹ̀ ti mọ́. Ọlọ́run ni ó gbà wá lọ́wọ́ ẹ̀yin obìnrin. Oríṣiríṣi àṣàmọ̀ náà lẹ máa ń pa fún wa. Wọ́n tó ní tó o bá réjò, tó o bá rọ́kùnrin kó o péjò kó o fọkùnrin sílẹ̀, àbí kó o pọkùnrin kó o fejò sílẹ̀. Ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń sọ lọ́hùn-ún. Àmọ́ ẹ̀ níbi kan tẹ́ tarí wa sí, Ọlọ́run ti ṣe wá ládé orí yín. Àfẹ́ni tó bá fẹ́ fadé orí rẹ̀ tàfàlà nìkan náà ló lè mọ báwọn wí kàntànkàntàn tán wí yìí. Olùtọ̀nà fún màmá lésì, ó ní màmá, a ní ẹ bá ń gbé, ṣebí mi mo ní nǹkan mi, mo ní mo nífẹ̀ẹ́ ọkọ mi, mo fẹ́ fi ran ọkọ mi lọ́wọ́ ni, ẹ bá ń gbé, mo ṣetán láti gbà, ó ti tó àsìkò tí mo fẹ́ gba agbára yìí. Màmá ní òkè, kò sí wàhálà, màá gbé fún ẹ, ìwọ ló sáà ní nǹkan rẹ, ogún tó jẹ lọ́wọ́ ìyá rẹ ni, àmọ́ ṣé o mọ ewu tí ń bẹ fún kinní yìí tí ń bá gbé fún ẹ? Olùtọ̀nà dorí kodò ní ewu kan wà ńbẹ̀ ni. Màmá ní kò sí wàhálà, ìwọ tẹ̀lé mi. Ẹ gbọ́ ná, irúfẹ́ agbára wo ni wọ́n fẹ́ gbélé arábìnrin yìí lọ́wọ́, àti ń pé ewu wo ní bẹ níbẹ̀? Ẹ gbọ́ wìrìwìrì lọ́jọ́ tèní. Ọ̀kẹ́rẹ́ gorí ìrókò, ojú ọdẹ dá. Màmá mú olùtọ̀nà lọ sẹ́yìn kùlé nínú ìyẹ̀wù kan bẹ̀. Ó ní mọ̀dé yìí, wòkè, agbára òun rèé lókè. Ǹjẹ́ o mọ ohun tó fà á tó fi já sí pé òkè ló wà? Olùtọ̀nà ní ìmọ̀dí rẹ̀ àfi tẹ́ ẹ bá sọ fún mi. Màmá ń sọ fún yín pé ìdí ni pé ìdí ìkòkò yìí kò gbọ́dọ̀ kanlẹ̀. Èèwọ̀ kan tó wà fún un nù. Olùtọ̀nà dá màmá lóhùn ó ní, màmá, kí ni ewu tó wà níbẹ̀ ká ní èèyàn tẹ́ ṣèṣì lọ fìdí rẹ̀ kanlẹ̀? Màmá ní mọ́ dán wò, bó o bá ìfilé fìdí rẹ̀ kanlẹ̀ àbí ẹ là á mọ́lẹ̀, ẹ̀mí ìwọ àti baálé rẹ tó fẹ́ gbé fún yìí, ẹ̀mí ẹ̀yin méjì lẹ máa fi dì. Olùtọ̀nà dorí kodò títí. Ó ní màmá, kò sí wàhálà, àmójútó, ẹ bá ń gbé. Màmá ní ro kíní yìí dáadáa o. Ó ní kò sí wàhálà, àmójútó. Ni màmá bá sọ ìkòkò agbára yìí lókè, ó gbé ilé olùtọ̀nà lọ́wọ́, ló gbà á, ó di lẹ́lẹ́lẹ́lẹ́ nínú ilé. Nígbà tó délé ńkọ́, kábíyèsí Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ ìyàwó náà ló wà tó ṣe ń pé wọ́n ń sáré kọ́kọ́ wọn lè jẹ́ nǹkan. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó náà ló sì wà tó tún já sí ń pé wọn ò fẹ́ lọ síwájú ọkọ wọn rárá. Àmọ́ ẹ má gbàgbé, bó o ṣe eré ó bà ń bẹ̀, bó o ṣe eré ó bà ń bẹ̀. Àtórí àtìkà ìkan ò ní gbé,
ọjọ́ àti sùn ló yẹ ká mọ̀ rántí. Nígbà tó gbé ìkòkò agbára yìí délé, kí ló ṣẹlẹ̀ láàrin òun àti baálé rẹ̀? Mò ń bọ̀ mi tí dé. Bí ó ṣe gbé kòkò agbára yìí délé, ìyàlẹ́nu ní jẹ́ fún baálé rẹ̀. Ó ní wá, ibo ló jí lọ láàárọ̀ yìí? Èwo ló tún gbé dání yìí? Olùtọ̀nà ní ẹ ṣáà farabalẹ̀. Àdéhùn tí mo ṣe fún yín lánàá, mo ṣetán láti mú ṣẹ. Ó sọ bẹ́ẹ̀ fún ọkọ rẹ̀. Ọkọ rẹ̀ náà jókòó ní wò ó. Ó sọ fún ọkọ rẹ̀, oníṣẹ́ rí kòkò tí ń bẹ lọ́wọ́ mi yìí. Ìkòkò agbára ni. Mo jogún rẹ̀ lọ́wọ́ ìyá mi ni. Ọ̀dọ̀ ìyá mi ló sì ti wà láti bí ọdún mélòó kan sẹ́yìn. Nígbà tí ìyá mi kú, ìdí rèé tí mo fi lọ gbà wá. Èèwọ̀ kan tí kàn ń bẹ fún kòkò yìí ni pé wọ́n ní ìdí kòkò yìí ò gbọ́dọ̀ kanlẹ̀. Torí tí ìdí rẹ̀ bá ilé kanlẹ̀ àbí ó bọ́ fọ́, ẹ̀mí mi àtẹ̀mí ẹ̀yin tẹ́ jẹ́ baálé mi ló máa lọ sí i. Kí n mọ́ fọ̀rọ̀ gùn, wọ́n gbé kòkò yìí, wọ́n wá bì kan tó pamọ́ dáadáa, wọ́n á lọ so sókè. Ìkòkò yìí ń bẹ́ńbẹ́. Ọdẹ́gẹlú dèèyàn pàtàkì nínú àwọn ọlọ́dẹ. Tó bá lọ oko ọdẹ báyìí, yóò poríṣiríṣi ẹran wálé. Òun náà dèèyàn pàtàkì láàrin ìlú. Àwọn lọ́balọ́ba, àwọn lóyè. Ọ̀dọ̀ Ọdẹ́gẹlú ni wọ́n ti wá ra ẹran ìgbẹ́ tí wọ́n ń jẹ. Ẹ̀yin ará ilé tẹ́ wà létí gbọ́. Ṣùgbọ́n nǹkan kan padà ṣẹlẹ̀. Ẹ gbọ́ ná kí ló ṣẹlẹ̀ tó fi bí òwe ọ̀kẹ́rẹ́ gorí ìrókò, òjò ọ̀dẹ́ dá. Ibi tá ń lọ gangan ládé yìí. Mò ń bọ̀ ẹ jẹ́ n dókè lọ́hùn-ún. Àní bó ṣe di ọjọ́ kan tí Ọdẹ́gẹlú lọ oko ọdẹ tí ń bọ̀. Ó kù dẹ̀dẹ̀ kó wọ àárín ìlú. Ló bá rí ọmọbìnrin pupa kan tí ń wọnú igbó lọ. Ọmọbìnrin yìí rẹwà púpọ̀. Kò gùn jù, bẹ́ẹ̀ ni kò kúrú jù. Kò sanra jù, bẹ́ẹ̀ ni kò tínrín jù. Ọdẹ́gẹlú ń tẹjú mọ́ ọmọbìnrin yìí. Ìṣe ni irun ọmọbìnrin yìí ń dán gbìnrìngbìnrìn. Ọdẹ́gẹlú ń sọ sọ́kàn yìí pé ṣé èèyàn leléyìí ni àbí ẹbọra? Àǹjànú leléyìí ni àbí ìwìn? Ó sọ sọ́kàn yìí pé èyí kò wù kó lè jẹ́nu rẹ̀. Mo ní láti mọ ibi tó fẹ́ wọ̀ lénìí. Ọdẹ́gẹlú padà. Ó bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé arábìnrin arẹwà tí ń wọnú igbó lọ yìí. Ń tẹ̀lé rẹ̀. Arábìnrin yìí náà sì ń lọ. Kò dúró. Kí ló wá ṣẹlẹ̀ nínú igbó yìí? Ọ̀kẹ́rẹ́ gorí ìrókò, òjò ọ̀dẹ́ dá. Àní Ọdẹ́gẹlú ń tẹ̀lé arábìnrin arẹwà yìí lọ títí. Bí arábìnrin arẹwà yìí ṣe dé abẹ́ igi ìrókò kan, ló bá dúró gbì. Bó ṣe dúró sì báyìí, Ọdẹ́gẹlú náà dúró sì. Arábìnrin arẹwà yìí ló bá fọhùn yín pé ọmọ ọdẹ, èyí ti jẹ́ tó fi ń tẹ̀lé mi kiri. Kí ló fẹ́? Ọdẹ́gẹlú dá arábìnrin yìí lóhùn ìpè. Èèyàn ni ọ́ ni àbí ẹbọra? Àǹjànú ni ẹ́ ni àbẹ́mèrè? Ìwìn inú igbó ni ẹ́ ni kàbí ọmọ adarí hurun? Wò ó, èyíkéyìí kó wù kó lè jẹ́ nínú rẹ̀. Tó ti fojú kẹ èmi Ọdẹ́gẹlú lẹ́nìí, kò síbì kan tó lè lọ mọ́. Arábìnrin yìí dá Ọdẹ́gẹlú lóhùn ìpè. Ọmọ ọdẹ, ìbá tiẹ̀ wà, ò bá fi mí sílẹ̀ kí n mọ lọ tèmi. Ọdẹ́gẹlú dáhùn ìpè. Wò ó, mo ní kò síbì kan tó lè lọ lẹ́nìí tó ti fojú kàn mí. Arábìnrin yìí ní ọmọ ọdẹ, mo mọ̀ pé o lágbára lóòótọ́, àmọ́ fi mí lẹ̀ kí n mọ lọ tèmi. Kí ló dé tó ti rójú tán tó tún wá ìrójú kiri? Kí ló dé tó níyànlé tó tún da òkà tèmi láàmú níjù? Ọdẹ́gẹlú ò jẹ́ kí arábìnrin yìí sọ̀rọ̀ rẹ̀ bùṣe. Ló tọwọ́ banú àpò rẹ̀, ó yọ àdó idẹ kan jáde. Ló bá kó bo arábìnrin arẹwà yìí. Bó ṣe kó bò báyìí, ara arábìnrin arẹwà yìí sì lọlẹ̀ wìí. Ó bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn sìmẹ̀sìmẹ̀ bíi ṣúgà tó bọ́ sínú omi. Ó ti yé yín, arábìnrin yìí ò lè ṣe nǹkan kan mọ́. Ọdẹ́gẹlú bá fà á lápá, ló bá mú wọ àárín ìgboro lọ. Bó ṣe mú un délé, ẹ gbọ́ ná kí ló ṣẹlẹ̀ láàrin Ọdẹ́gẹlú àtìyàwó ilé rẹ̀ àti arábìnrin arẹwà yìí. Mò ń bọ̀ mi tí dé. Ọ̀kẹ́rẹ́ gorí ìrókò, òjò ọ̀dẹ́ dá. Bí Ọdẹ́gẹlú ṣe mú arábìnrin arẹwà yìí délé, ó bá ìyàwó ilé rẹ̀ ní gbangba lé. Ó sì sọ fún ìyàwó ilé rẹ̀ yín pé, wo aya mi, ìyàwó tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ rèé. Gbà á kó mú dání, kó mọ bá ń tọ́jú rẹ̀, kẹjọ kọ́mọ lùbọ́pọ̀. Olùtọ̀nà ìyàwó ilé rẹ̀ ló bá dìde. Ó ní Ọdẹ́gẹlú, ìmọ̀ gbọ́ nǹkan tó wí nísìnyí dáadáa. Kí ló sọ nísìnyí?
Ọ̀dẹ́gẹ̀lú fún ìyàwó rẹ̀ lésì ń pè ó gbọ́ ohun tí mo wí etí rẹ̀ ò dì ọ̀dà màá tó sọ fún ẹ. Mo ní ìyàwó tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ rèé kó o mú un dání kẹjọ kọ́mọ lùbọ́pọ̀ nínú ilé yìí. Olùtọ̀nà ló bá fọhùn pé Ọ̀dẹ́gẹ̀lú ìyàwó tuntun láti gbà ó sígbà ó ìgbà ó ló ti bẹ̀rẹ̀ sí ní ròyìn ẹ̀. Ọ̀dẹ́gẹ̀lú ní wò ó ayé jíjẹ ò pín síbì kan ibi tó bá ti bá ní náà ní ká jókòó ká mọ̀ jẹ́. Ìyàwó rẹ̀ fún un lésì ń pè Ọ̀dẹ́gẹ̀lú ìkàmọ̀ ní ẹ́ o alábòsí mà ní ẹ́ o aláìmoore sì ní ẹ́ pẹ̀lú ládùúrú nǹkan tí mo ṣe fún ẹ. Ọ̀dẹ́gẹ̀lú dáhùn ìpè wò ó kí ló ṣe fún mi tí ń jọ ẹ́ lójú sójú kòkó agbára tó gbé fún mi lọ ni. Kábíyèsí Ọlọ́run gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ya láìmoore ẹ sì rántí àtúbọ̀tán. Ọ̀dẹ́gẹ̀lú tẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ ó ní wò ó a ti kò jébo lóòṣà lọ́wọ́ ó kò bá ba ẹni tí ó bọ̀ ìyàwó tí mo fẹ́ wá lẹ́nu kẹjọ kọ́mọ lùbọ́pọ̀. Ọ̀dẹ́gẹ̀lú ló bá mú arábìnrin arẹwà yìí wọnú ilé lọ ó lọ fi yàrá rẹ̀ hàn ó ní ibi tó mọ̀ gbére yìí kẹjọ kọ́mọ lùbọ́pọ̀ nínú ilé yìí. Ẹ̀yin ará ilé kí ni ó ṣẹlẹ̀ nínú ilé yìí ẹ̀yin náà ti ń fòye gbé. Àwọn Yorùbá náà máa ń pòwe kan pé béèyàn bá fẹ́ kinní kan ní jù yóò ṣọkọ ìbọ̀rà kàíbẹ̀ kọ́ mojúbà àgbà. Kí ló ṣẹlẹ̀ nínú ilé yìí tó fi bí òwe ọ̀kẹ́rẹ́ gorí ìrókò ojú ọdẹ dá. Mọ̀ ń bọ̀ mí ti dé. Olùtọ̀nà tó jẹ́ ìyàwó ilé Ọ̀dẹ́gẹ̀lú ìrò sọ́tún ìrò sósì ó ní aláìmoore làwọn ọkùnrin o àwọn ọkùnrin ò mọ̀ nítẹ́lọ́rùn o ládùúrú tí mo ṣe fún Ọ̀dẹ́gẹ̀lú àbí kí n lọ gbé kòkó agbára yìí kí n fọ́ ọ mọ́lẹ̀ ni. Ó tó wá rò sọ́kàn yìí pé tí n bá fọ́ ọ mọ́lẹ̀ nísìnyí màmá mà ní pé ẹ̀mí èmi àti baálé mi ni ó mọ̀ lọ sí. Ọ̀dẹ́gẹ̀lú ó mọ̀ ṣe léyìí fún mi tán kò sí wàhálà Ọlọ́run bẹ lókè tí ó dájọ́ rẹ̀. Ṣùgbọ́n nígbà tó di ọ̀sán ọjọ́ kan nǹkan kan mà ṣẹlẹ̀ nínú ilé wọn. Ẹ gbọ́ ná kí ló ṣẹlẹ̀. Ọ̀kẹ́rẹ́ gorí ìrókò ojú ọdẹ dá. Mò ń bọ̀ mí ti dé. Àní nígbà tó di ọ̀sán ọjọ́ kan Ọ̀dẹ́gẹ̀lú àti arẹwà obìnrin yìí wọ́n ń bẹ nínú ìyẹ̀wù ìyẹn nínú yàrá. Olùtọ̀nà tó jẹ́ ìyàwó ilé rẹ̀ ó sì ń bẹ ní ọ̀dẹ̀dẹ̀. Ọ̀dẹ́gẹ̀lú àti arẹwà obìnrin yìí wọ́n jọ ń sọ̀rọ̀ nínú yàrá. Arẹwà obìnrin yìí ń dúpẹ́ lọ́wọ́ Ọ̀dẹ́gẹ̀lú pé ó mọ̀ kú tọ́jú mi látìgbà tó ti mú mi wá sínú ilé rẹ̀ ó fìyà jẹ mí ó kàn ń kẹ́ mi lójú kẹ́ mi lọ́rùn ni ó kàn ń kẹ́ mi ní gbogbo ara ni. Ẹ̀yin náà ti mọ̀ ṣe àwọn ọkùnrin kan tó ṣe pé àríyàwó kọ̀yà lé ni wọ́n bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni Ọ̀dẹ́gẹ̀lú ń ṣe. Arábìnrin yìí ní pẹ̀lú gbogbo ìtọ́jú tó ń fún mi yìí mo ṣetán láti ràn ẹ́ lọ́wọ́ fún iṣẹ́ ọdẹ tó ń ṣe yìí. Ọ̀dẹ́gẹ̀lú ní lóòótọ́. Arábìnrin yìí ní bẹ́ẹ̀ ni mo fẹ́ gbé agbára fún ẹ agbára tó ṣe pé ọlọ́dẹ kan ò ní nínú ìlú yìí mo ṣetán láti gbé fún ẹ. Ọ̀dẹ́gẹ̀lú dìde lórí ìjókòó. Bí Ọ̀dẹ́gẹ̀lú ṣe gbọ́ bẹ́ẹ̀ ó dìde jókòó. Ẹ̀yin náà ti mọ̀ agbára ní wá ń tiẹ̀ tẹ́lẹ̀ ó ní ṣe lóòótọ́. Arẹwà obìnrin yìí ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ó ní nǹkan kan tó ṣe fún mi o tó o bá fẹ́ gba agbára yìí. Ìkòkò tẹ́ ẹ gbé sẹ́yìn kùlé tí ìyàwó rẹ ti ń halẹ̀ ń pòun fún ẹ lágbára yẹn ìwọ lọ gbé tílẹ̀ bá ti mọ́ kó lọ ìdí igi ìrókò tá a ti pàdé lọ́jọ́ kìíní àná kó fọ́ síbẹ̀ tó bá ti fọ́ síbẹ̀ mọ bọ̀ kó wá gba agbára lọ́dọ̀ mi. Ọ̀dẹ́gẹ̀lú ló dorí kodò ní èyí tó sọ yìí ó mọ̀ lágbára sórí kòkó agbára yẹn kò gbọ́dọ̀ kanlẹ̀ ẹ̀mí èmi àtìyàwó mi ni ó lọ sí tó bá ilé kanlẹ̀ eléyìí yóò nira díẹ̀ o. Ní arábìnrin arẹwà yìí bá sọ fún yín pé tó bá ti lè ṣe àjẹ́ ń pé ò ní agbára kan tó lè gbà lọ́wọ́ tèmi nìyẹn o. Ọ̀dẹ́gẹ̀lú dorí kodò títí ó ní má wọ́rì mi wọ ọgbọ́kàndá sí ìtìlẹ̀ bá ti mọ́. Ẹ̀yin ará ilé ṣé Ọ̀dẹ́gẹ̀lú ṣó lọ fọ́ kòkò yìí àbí kò fọ́ kí ló padà ṣẹlẹ̀. Ọ̀kẹ́rẹ́ gorí ìrókò ojú ọdẹ dá. Mò ń bọ̀ ẹ̀jẹ̀ ń dókè lọ́hùn-ún. Mo kí gbogbo àwọn ọmọ ẹbí Agúnlóyè tí wọ́n ń bẹ létí gbọ́ ẹ kú ìfẹ́ wa lórí ètò tá a wà yìí. Ẹ bá ń kí kábíyèsí nílùú Ìsàkété níbẹ̀ ẹ bá ń sọ fún bàbá yín pé adé á pẹ́ lórí
bàtà pẹ́ lẹ́sẹ̀ àṣà pẹ́ lẹ́nu ìrùkẹ̀rẹ̀ àdòjé mọ́ba lọ́wọ́ ẹ̀ bá ń ṣàmì àdúrà. bí ilẹ̀ ọjọ́ kejì ṣe mọ́ ni ọ̀dẹ́gẹ ló bá gbẹ̀yìn kulè ló lọ gbé kòkò yìí níbi tí wọ́n gbé e sí. ìyàwó rẹ̀ olùtọ̀nà ń béèrè lọ́wọ́ rẹ̀ ń pè baálé mi kí lẹ fẹ́ fi kòkò yìí ṣe kò tiẹ̀ dá a lóhùn ló bá mọ́nà ó mọ́nà dí igi ìrókò tí ó ti pàdé arábìnrin arẹwà yìí. ìyàwó rẹ̀ ń tẹ̀lé rẹ̀ ń pè baálé mi ṣé ẹ ti gbàgbé àdéhùn ni ẹ ti gbàgbé èèwọ̀ tí ń bẹ fún kòkò yìí ni kí lẹ fẹ́ ṣe sí kòkò yìí. ọ̀dẹ́gẹ ló dá a lóhùn ló mọ́nà ní lọ ìyàwó rẹ̀ sì ń tẹ̀lé rẹ̀. àwọn aráàlú ń béèrè ń pè kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ọ̀dẹ́gẹ ló àti ìyàwó rẹ̀. gbogbo àwọn àgbààgbà ìlú ni wọ́n tẹ̀lé wọn títí dé igi ìrókò yìí. bí wọ́n ṣe dé igi ìrókò bẹ́ẹ̀ ni ìyàwó ọ̀dẹ́gẹ ló ń bẹ̀ yín pé baálé mi ṣàánú mi má gbàgbé ọ̀rọ̀ yìí má gbàgbé ohun tí màmá sọ má gbàgbé ewu tí ń bẹ fún kinní yìí. ọ̀dẹ́gẹ ló tiẹ̀ gbọ́ tiẹ̀ ló gbé kòkò sókè pé kóun jàn mọ́lẹ̀. àwọn aráàlú tí wọ́n tẹ̀lé wọn dé igi ìrókò yìí ni wọ́n ròyìn pé kí ló ṣe àwọn eléyìí. àmọ́ ẹ jẹ́ ká mọ wò wọ́n alágbára lọ̀dẹ́gẹlú alágbára pẹ̀lú ìyàwó alágbára ni ẹ jẹ́ ká mọ wò wọ́n. wọ́n ń wò wọ́n báyìí bí ọ̀dẹ́gẹlú ṣe gbé kòkò yìí sókè tó wọ̀ ọ́ kán ó rí pé arẹwà obìnrin yìí ń bọ̀ lọ́ọ̀kán. bó ṣe rí arẹwà obìnrin yìí tí ń bọ̀ lọ́ọ̀kán ó sọ sọ́kàn yìí pé agbára ńlá tí ń bọ̀ agbára ńlá tí mo fẹ́ gbà ó ti ń bọ̀. ló bá jan kòkò yìí mọ́lẹ̀ gbòò ni kòkò yìí bá fúnká. bí kòkò yìí ṣe ń fúnká báyìí ìyàwó rẹ̀ ló kọ́kọ́ yí lulẹ̀ gbì. lẹ́ẹ̀kan náà ọ̀dẹ́gẹlú náà bá yí lulẹ̀ gbì. wọn ò mọ̀ yí lulẹ̀ lásán kì í ṣe pé wọ́n mọ̀ ń sùn wọ́n mọ̀ kún fínfín ni. ọ̀dẹ́gẹlú àtìyàwó rẹ̀ wọ́n dágbére fáyé kó dìgbà ó ṣe. kábíyèsí ọlọ́run ọ̀tún àti òsì tó tẹ̀lé wọn dédìgì ìrókò wọ́n sọ pé èèmọ̀ lélẹ́yìí. ṣé ọ̀dẹ́gẹlú lè kú ṣá bó ṣe lágbára tó èyí tún ni tìyàwó rẹ̀. arẹwà obìnrin yìí bí ó ṣe dédìgì ìrókò yìí ọ̀tún àtòsì ní wòyìn pé ta tún lélẹ́yìí tó pọ́n láwọ̀ bí ọ̀lẹ̀lẹ̀ yìí. ibo lélẹ́yìí ti tó wá. bí arábìnrin yìí ṣe débẹ̀ ó wo òkú ọ̀dẹ́gẹlú nílẹ̀ẹ́lẹ̀ ó sì mì orí ó mọ́jú ó sì yíra padà. bó ṣe yíra padà báyìí arẹwà obìnrin yìí ó mọ̀ di ọ̀kẹ́rẹ́ o. ẹ gbọ́ mi yé ó yíra padà ó di ọ̀kẹ́rẹ́. ṣé ẹ mọ ohun tí wọ́n ń pè ní ọ̀kẹ́rẹ́ èkìrẹ́ ìkọ́lẹ̀ yìí mọ̀ ń pè é. bí arẹwà obìnrin yìí bó ṣe di ọ̀kẹ́rẹ́ rèé ẹ̀yin náà ti mọ àwọn ọ̀kẹ́rẹ́ òkè ni wọ́n máa ń gbé. bó ṣe di ọ̀kẹ́rẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló bá gun igi ìrókò yìí lọ tó lọ jókòó téńté lókè rẹ̀ lọ́hùn-ún tí sì ń wò wọ́n ránṣẹ́ nísàlẹ̀. àwọn àgbààgbà tó wà níbẹ̀ wọ́n sì ń sọ pé ó mà ṣe o ọ̀dẹ́gẹlú mọ̀ torí obìnrin ó ba ayé ara rẹ̀ jẹ́. ọ̀kẹ́rẹ́ ló ti wá gun igi ìrókò báyìí ṣojú ọ̀dẹ́gẹlú ò ti wá dá báyìí. àwọn èèyàn tó wà ń bẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni o ojú ọ̀dẹ́gẹlú ti dá báyìí ọ̀kẹ́rẹ́ ti gungi ìrókò ojú ọ̀dẹ́ dá. látìgbà náà ní ìṣẹ̀lẹ̀ yìí ti di ìtàn tí ìtàn yìí sì ti dòwe nílẹ̀ káàrọ̀ òjìrè tí tọmọdé tàgbà wọ́n sì ń pa yín pé ọ̀kẹ́rẹ́ gungi ìrókò ojú ọ̀dẹ́ dá. mo mọ̀ yí pé ti rí àǹfààní ọlọ́kanòjọ̀kan nínú ìṣẹ̀lẹ̀ tó dìtàn yìí ṣùgbọ́n àkókò téèyàn máa ń pa òwe yìí ni pé nígbà tẹ́ ẹ bá ń tẹ̀ nǹkan kan mọ́yàn kan létí títí tí ẹni tọ̀hún kọ̀ tí ò gbọ́ tí kinní ọ̀hún bá lọ jalè lórí ẹ lè parúfẹ́ òwe yìí fún yín pé ọ̀kẹ́rẹ́ gungi ìrókò ojú ọ̀dẹ́ dá. àbí kí n má pèjúwe kan wá fún yín. ká ní nísìnyí àwọn òbí kan wọ́n ń tẹ̀ mọ́ ọmọ wọn létí pé ọkùnrin tó fẹ́ lọ fẹ́ yìí iṣẹ́ ọwọ́ rẹ̀ ò mọ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ mọ̀ burú mọ́ fẹ́. òun náà sì takún pé dandan òun lòun ò fẹ́. nígbà tó bá lọ fẹ́ bùṣe tí ojú rẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní gbogbo ìríkúrì yìí wọ́n ti lè parúfẹ́ òwe yìí fún yín pé ìgbà tá à ń sọ fún ẹ nígbà náà ṣó kọ̀ tó gbọ́ ọ̀kẹ́rẹ́ rẹ ti wá gungi ìrókò báyìí ojú rẹ ti padà dá. kábíyèsí ọlọ́run yorùbá pé lédè yorùbá pé láṣà mo ní ẹjẹ́ gbàṣà wa lárugẹ tiwantiwa lélẹ́yìí agbo àṣà yorùbá ni mo mú yín lọ lọ́jọ́ tèní. mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí kẹ̀sì tó bá wa pín fún àwọn èèyàn yín
kí wọ́n darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ ń gbọ́ wa tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ subonate sí nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV yìí. Àwọn ètò ọlọ́kan ọ̀jọ̀kan lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì tá a wà yìí. À ń retí ìrànlọ́wọ́ lọ́dọ̀ yín o. Láti bí 30 ìṣẹ́jú mo ti gbé máikrófóònù dání, ọwọ́ ń ro mí báyìí. Ẹ fọwọ́ ọlá yín pa wá lára lórí ètò yìí kẹ́ ẹ lè mọ gbádùn wa jù báyìí lọ. Ìpolówó ọjà yín àti ìkéde yín ẹ gbé wá sórí ìkànnì yìí kábà yín náà sórí atẹ́gùn fọmọ aráyé. Bóyá ẹ bá fẹ́ gbé ìpolówó wá fún wa náà ni ẹ pè Ohun Ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́tí mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀, ẹ já fìpàdé sórí àkọ́tún ètò ní kòpẹ́kòpẹ́. Ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mímọ́ fẹlẹ́ ìṣe lọ́lọ́jọ́ tèní, mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹ́ṣu àtẹlẹsẹ̀ á sì bẹ̀nàwọ́ ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débà o. Muhammadu Akóredé Akórèdé tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ̀ náà, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò kì í ṣe tekú kì í ṣe tàrùn. Ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. Títí ìgbà tá a tún máa pàdé, mi ò fi ń sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀.